Kalẹ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Ó kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Lápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ nípa bí a ṣe lè lo ewé, àti egbò tí a fi ṣe àǹfààní fúnra wa. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni, bá mi subscribe, ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín ẹ lè béèrè. Babaláwo lágbájá ni, pásítọ̀ ni wá ní, èyíkéyìí tá bá wò jẹ́, ẹ dákun mo bẹ̀ yín, bá mi share kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni ìdè látara ìbálòpọ̀. Ìdè látara ìbálòpọ̀ òun ni mo mú wá fún wa lónìí. Ẹ tún wò pé èèyàn lè kan ìmọ̀, èèyàn lè kàgbákò látara ìbálòpọ̀. Wọ́n ń gba ògo látara ìbálòpọ̀. Àtèmi àti yín, ayé ò ní rógo wa lò. Àwọn kan ń bẹ lọ́wọ́ báyìí tí wọ́n ń lo ògo wọn lọ́wọ́. Wọ́n wá wà nínú ayé, wọ́n kàn ń rìn nínú ayé, wọ́n ti lo ògo wọn. Àwọn kan ń bẹ nínú ayé lọ́kùnrin ni, tó jẹ́ pé wọ́n ti lo ògo obìnrin míì, kò lè jẹ́ èèyàn mọ́ látara ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ni obìnrin míì náà wà tó ti lo ògo ọkùnrin, wọ́n ti pọ̀ dáadáa sí i. Ọkùnrin tó rí pé ẹni yìí lówó lọ́wọ́, ó bẹ́ mọ́, yóò mọ̀ fún ẹ lówó lóòótọ́, àmọ́ ògo rẹ̀ ní ń lò. Ayé ò ní rógo wa lò. Eléyìí tí mo mú ẹ náà ni ìdè látara ìbálòpọ̀. Ó wọ́pọ̀ dáadáa. Ṣé wá rí àwa ọkùnrin, àwa ni ẹ jẹ́ kí n kọ́kọ́ bá sọ̀rọ̀ náà. Àwa tá nìyàn lé, tá ló máa da ọkà láàmú. Èèyàn lè ṣe àgbákò, èèyàn lè ṣe látara ìbálòpọ̀ tí ò ní jẹ́ èèyàn mọ́ láyé. Ìdátọ́lọ̀ ń dá ọkùnrin, ó dá wa bíi kí n sọ pé òbúkọ. Ẹ̀mọ́ tó òbúkọ bá ti rí abo báyìí, ó máa símú sókè báyìí, á símú sókè. A rí obìnrin ní ìgbà mi báyìí yóò kọjá, á fọwọ́ hàn pé iná rèé, ò jẹ́ sọ́ra ẹ̀. Sárakóse ènìyàn, wọ́n ti pọ̀ nínú ayé. Kó tí gbogbo obìnrin la gbọ́dọ̀ fi àyà wa kàyà wọn. Bẹ́ẹ̀ ni, tó bá fi àyà kàyà ẹlòmíì, tó bá jẹ́ contractor, ayé ẹ̀ bàjẹ́ nìyẹn, ò tún ríṣẹ́ gbà mọ́. Wọ́n tó bá ń ta ọjà, bọ́jà bí ó ṣe lọlẹ̀, òun nìyẹn. Ṣé rí kíní bó ṣe wá wà ní líìkì náà ló wà ní gbàǹjà. Àwọn ọkùnrin tó wà ń sìn náà, àwọn náà ń lo àwọn obìnrin. Wọ́n lè bẹ̀sùn tán sìn kó mọ́ kú lọ́jọ́ yẹn, kọ́lọ̀ lè má kú lóṣù mẹ́ta, kò sí gbogbo náà ní kú. Wọ́n ti lo ògo ẹ̀. Kó sí gbogbo ọkùnrin ló yẹ kó wọn fàyà kàyà obìnrin. Tá bá ti wá rí pé a ní ìbálòpọ̀ níta, ẹ má jẹ́ ká kó orí ibú ran ìyàwó nílé. Ìwọ ìyàwó tí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀, tó wọ́n pé ọkọ rẹ̀ ń yàlè, èmi náà fẹ́ yàlè, òun náà wá ń yan àlè. Nítorí kíni? Òun lọ fẹ́ dá sẹ́rí àfọkọ ẹ̀. Ẹni tó lọ bá ń ta yẹn ìjọmọ lórí èèyàn tó jẹ́, bí ó fẹ́ lò ẹ́ ni. Tí obìnrin náà bá wá rí pé ó délé, kọ́kọ́ lọ wẹ̀. Àwa ọkùnrin tá bá ti wọlé, ẹ má jẹ́ ká wọlé bí ẹranko. Lọ wẹ̀ kó tó bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀. Tó ti yé yín? Ọṣẹ tá wẹ̀, òun náà ni ọṣẹ àtúndè. Tó bá ti wẹ̀ tán, ọ̀pọ̀lọpọ̀ ló lè má wẹ̀ jánábà, ó lè má sanra tó fi wọ bá ìyàwó ẹ̀ sùn. Obìnrin míì náà ọ̀bùn ní. Wọ́n ti ṣe àwọn nǹkan ti ṣe fún ẹ̀ ń ta, ó tún délé, ọkọ ẹ̀ tó kí ẹ̀ mọ́lẹ̀. Má kórí ibú ran ọkọ. Ìwọ ọkọ má kórí ibú yàn ìyàwó. Ọṣẹ àtúndè ìbálòpọ̀ ò ní kó lọ ṣe. Ọṣẹ àtúndè ìbálòpọ̀
òun ni kí o lọ ṣe. Yálà àti ṣe níta. Ká tó di pé á súnmọ́ ìyàwó wa, jẹ́ ká kọ́kọ́ wẹ ọṣẹ yìí. Ìwọ tó jẹ́ ọ̀dọ́mọbìnrin tí ò ń ṣe ìyàwó ilé, ẹni tó gorí ẹ̀ lénìí, ǹjẹ́ o mọ irú èèyàn tó jẹ́? Ǹjẹ́ o mọ irú èèyàn tó jẹ́? Má fira ẹ lẹ̀, má jẹ́ kán lo ògo ẹ. Tó bá ti délé, ọṣẹ yìí ni kó lọ wẹ̀. Ọṣẹ atúndè ìbálòpọ̀ yìí ni kó lọ wẹ̀. Ìwọ ọ̀dọ́mọkùnrin náà tó ti níyàwó ilé, bá ti bóbìnrin kan sùn, lọ wẹ̀ ọṣẹ yìí. Má jẹ́ kán lo ògo ẹ, ògo tí ò tí tó ẹ lò táwọn kan fẹ́ máa lò ó. Ẹ bá mi lọ wá iṣu ògìrì sákọ́. Iṣu ògìrì sákọ́, bá mi wá iṣu ògìrì sákọ́ àti ata àjọ̀sì pẹ̀lú èpo ọ̀bọ̀ àti egbò túdè. Ṣó ti yé yín? Iṣu ògìrì sákọ́, ata àjọ̀sì níwọ̀nba, ọṣẹ dúdú, èpo ọ̀bọ̀ àti egbò túdè. Ẹ bá mi gún papọ̀ mọ́ra wọn. Ṣé ẹ ti gún pọ̀? Bá ti gún pọ̀ tán, ìgbàkúgbà tá bá ti fẹ́ wẹ̀ ẹ́, á fi epo pa ara. A lè fomi gbóná wẹ̀ ẹ́, a lè fomi tútù wẹ̀ ẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi epo, ata yẹn níwọ̀nba ni o. Bó bá ṣe, ẹ jẹ́ ká gún ọṣẹ yìí sílé kó pọ̀. Tá bá gún sílé, a lè fi, bọ́ṣẹ yìí bá ṣe pọ̀ sí, ẹ jẹ́ ká fi ata sí, torí pé ó máa ń tàyàn lójú. Ata níwọ̀nba, a lè fata ata àjọ̀sì 9 tàbí mẹ́rìndínlógún. Bọ́ṣẹ bá ṣe pọ̀ sí ni kí a ṣe ata yìí náà, k'ata yẹn má pọ̀ níbi pé ó máa ta wá. Á fi epo para. Bá ti fi epo para, á fi ọṣẹ yìí wẹ̀. Kò jù báyẹn lọ. Ẹ bá ti dé láti ta, àwọn onírìnkúrìn, tó ti yé yín? Bá ti dé láti ta, ká tó súnmọ́ ìyàwó wa, ẹ jẹ́ ká fọṣẹ yìí wẹ̀. Àwa obìnrin náà tó jónírìnkúrìn ni wá, ẹ má jẹ́ ká kó nǹkan bá boyfriend wa. Ìtọ́wọ́ yẹn ti ń lọ sókè tẹ́lẹ̀, ẹ má jẹ́ kọ́wọ́ ẹ wálẹ̀ látara ìbálòpọ̀. Bí èèyàn ṣe ń wẹ aburú kúrò lára látara ìbálòpọ̀, òun náà ni mo mú wá fún wa lónìí. Àwa tí ẹ báyìí tí subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ má jẹ́ kó jẹ́ pé àwa nìkan ni a máa jẹ àǹfààní iṣẹ́ yìí. A ní jù báyìí lọ lórí ètò yìí lónìí. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o. Ó dìgbà kan náà. Ó dìwọ̀ bí ọjọ́rọ̀.